Ah! Ilé ọ̀ràn. Ilé ọ̀ràn eléyìí ó mà tún le o, ó mà tún le o. Apá Fisáyọ̀ Àbẹ̀bí. Ah! Kí ló tún ṣe nínú ilé yìí báyìí torí Ọlọ́run? Ṣé ẹ rí ilé ọ̀ràn yìí? Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn wọlé ọ̀ràn. Ṣèbí Apá, Fisáyọ̀ àti Bobby pẹ̀lú Wàsíù Adébáyọ̀ àti Tósìn, àwọn ló lọ wọlé ọ̀ràn lẹ́yìn tí wọ́n ń wá ọmọ obìnrin tí ò tí ì jábálé káàkiri gbogbo àdúgbò ló fi lọ wọlé ọ̀ràn. Kí ló wá padà ṣẹlẹ̀ nínú ilé ọ̀ràn? Ẹ wò fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wo sinimá yìí lórí YouTube níbàyí. Tẹ́ẹ̀dẹ̀ mọ ibi tó wà. Ó wà lórí Bobby Films Production lórí YouTube níbàyí. Lẹ́ẹ̀kan sí, ó wà lórí Bobby Films Production lórí YouTube níbàyí. Ẹ jọ̀ọ́, ẹ lọ wo ilé ọ̀ràn lórí YouTube níbàyí lórí Bobby Films Production. Ta ló produce ẹ̀? Wàsíù Adébáyọ̀, òun ló produce ẹ̀. Ẹ bá wa ṣe kí ni? Ẹ bá wa tẹ subscribe button lórí channel yìí kí ẹ̀yin náà lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti lè máa rí gbogbo àwọn review àwọn sinimá tá ń ṣe lórí YouTube níbàyí tó ti jáde àti tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde. Kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Tẹ́ ẹ bá wá tẹ subscribe button yìí, ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní kankan tí ẹ fẹ́ jẹ. Nítorí pé YouTube níbàyí tẹ́ bá tẹ subscribe button yìí ló máa jẹ́ kí ẹ lè ní àǹfààní lórí àwọn sinimá tí a ṣe review lórí ẹ̀. Ẹ ṣé, a máa wá, ẹ̀yin la máa bá. Ó dìgbà.